Kankan ja Ija Agba Ijoba Geesi gan gbà pé Aláàfin lórí ọba nílẹ Yorùbá. Aláàfin Ọ̀yọ́ Ọba Owoade ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ọọ̀ni Okunade Sijuwade tó wàjà lọ́dún mẹ́wàá kó kú ó wà láàrin wa. Ọba Ogunwusi ló sọ̀rọ̀ ọhún jáde bẹ́ẹ̀. Bàbá Mohbad sọ̀rọ̀ sókè lórí fídíò Naira Marley tó gba orí ayelujara kan nípa ikú ọmọ rẹ̀. Ó mà ṣe o, àwọn adigunjalè ṣèkọlù sí Lil Kesh olórin tàkasúfèé, wọ́n gún lọ́bẹ lọ́rùn, jí ẹ̀ṣọ́ ara olówó iyebíye sálọ. Àṣírí tú o, àwọn afurasí agbésùmọ̀mí tó ṣèkọlù sí ṣọ́ọ̀ṣì ìlú Ọ̀wọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ agbésùmọ̀mí Al-Shaba. Àjọ Otẹlẹmuyẹ DSS ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Mi ò lè bá Ọba Kankan ja Ija Agba. Ijoba Geesi gan gbà pé Aláàfin lórí ọba nílẹ Yorùbá. Aláàfin Ọ̀yọ́ Ọba Owoade ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ìjà àgbà méjì tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé ó ń wáyé láàrin Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Owoade àti Ọọ̀ni Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì ni kò tí ì tán nílẹ̀. Ìdí ni pé lẹ́yìn àtẹ̀jáde ìkìlọ̀ tí Aláàfin Owoade fi síta pé kí Ọọ̀ni dá oyè tó fún Dọ̀tun Sànúsí oníṣòwò pàtàkì ilẹ̀ Ìbàdàn padà, èyí tí Ọọ̀ni kò fèsì sí, tí wákàtí méjìdínláàádọ́ta tí Aláàfin fún Ọọ̀ni fi pé, Ọba Owoade tún ti gbé àtẹ̀jáde míì síta. Nínú àtẹ̀jáde Aláàfin tó jáde lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2025 ní Ọba Owoade ti ní òun kò nílò láti bá ọba kankan nílẹ̀ Yorùbá tàbí níbikíbi lágbàáyé ja Ija Agba. Aláàfin ṣàlàyé pé kò rújú rárá pé Ọba Ọ̀yọ́ Aláàfin ni àgbà ọba nílẹ̀ Yorùbá nítorí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì kan mọ èyí, wọ́n sì gbà bẹ́ẹ̀ nínú àdéhùn. Ilẹ̀ Gẹ̀ẹ́sì mọ̀ bí agbára ìran ìdílé ọlọ́ba ṣe tó ló ṣe tọwọ́ bọ ìwé àdéhùn tó gbé Aláàfin borí àwọn ọba yòókù nílẹ̀ Yorùbá. Ní ìtẹ̀síwájú àlàyé Aláàfin Owoade nínú àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn rẹ̀ Bọ̀dé Dúrójayé ṣáájú fi síta, wọ́n ní ìdí tí Aláàfin kò fi nílò láti bá ọba kankan jìjà àgbà nílẹ̀ Yorùbá àti níbikíbi lágbàáyé. Àkọ́kọ́ ni pé Ọ̀yọ́ di olókìkí nípasẹ̀ ọlá àti agbára ikọ̀ ológun rẹ̀. Òun ló tóbi jù ní gbogbo ilẹ̀ adúláwọ̀ Áfíríkà, òun sì ni apàṣẹwàá wọn. Pàtàkì jùlọ gẹ́gẹ́ bí ìṣe ilẹ̀ Gẹ̀ẹ́sì, wọ́n mọ̀ bí agbára ìran ìdílé ọlọ́ba ṣe tó, ìyẹn ni wọ́n ṣe gbà láti tọwọ́ bọ ìwé àdéhùn tó gbé Aláàfin borí àwọn ọba yòókù nílẹ̀ Yorùbá. Bákan náà, ọ̀rọ̀ mánigbàgbé tí onímọ̀ ìjìnlẹ̀ Alexander Graham Bell sọ pé àwọn èèyàn tó níláárí jù nígbẹ̀yìn ní àwọn tó jẹ́ ẹni tere èjì tere ni wọ́n fi kó àṣeyọrí wọn jọ. Èyí rí bẹ́ẹ̀ fún Aláàfin Ọ̀yọ́, ẹni tó fẹ̀sọ̀ pilẹ̀ ìlọsíwájú rẹ̀ nípele ìpele ni, tó sì ṣe bẹ́ẹ̀ gbòòrò tó di nǹkan ńlá, ó di dandan kó yege. Bẹ́ẹ̀ ni ìrìn àjò Aláàfin Owoade, alágbára ọba tó fẹ́ rere fún ẹ̀dá èèyàn gbogbo ṣe rí. Aláàfin fúnra ẹ̀ ní olùtọ́jú àṣà àti ìṣe Yorùbá, kò sì fìgbà kankan yẹ̀ nípa ìtọ́jú náà rí. Kò torí ìkòkò àsáró ta àwọn ìjòyè àti àwọn èèyàn rẹ̀ lọ́pọ̀ rí. Kódà ìtàn gan fojú ire wo Aláàfin Owoade látìgbà tó ti gun orí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀, nítorí kò nílò láti bá ẹnikẹ́ni jìjà àgbà kankan yálà nílẹ̀ Yorùbá tàbí níbikíbi láyé. Aláàfin tó fi ìwà ìrẹ̀lẹ̀ kún ọlá orí adé, tó ń fi yìí darí nílànà ìgbàlódé àsìkò yìí. Kábíyèsí ọba tí ẹnìkan kò gbọdọ̀ bí lẹ́jọ́, ikú bàbá yèyé, ẹni tí pàṣẹ fún ikú, òun gan ló bí ikú, aláṣẹ ìkejì òrìṣà. Bẹ́ẹ̀ ni apá kan àtẹ̀jáde náà ṣàlàyé nípa títóbi Aláàfin gẹ́gẹ́ bí ọba. Ní ìtẹ̀síwájú àlàyé yìí, àtẹ̀jáde náà kà pé aṣojú àwọn òrìṣà bíi Ṣàngó, Ifá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni Aláàfin Owoade lórí ayé. Wọ́n ní èyí rí bẹ́ẹ̀ nítorí Aláàfin ṣe àdéhùn lójúbọ ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá pé òun yóò máa gbèjà dáàbòbò àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, òun yóò sì rí pé ẹwà àṣà Yorùbá kò parun. Wọn kò ṣàì mẹ́nubà Odùduwà àti ọmọ rẹ̀ ọkùnrin Ọ̀rànmíyàn. Wọ́n ní Odùduwà ló bí Ọ̀kànbí, Ọ̀kànbí ló bí Ọ̀rànmíyàn, kó tó kan àwọn bíi Ìlá Ọ̀ràngún, Onísàbẹ̀, Olúpópó, Alákẹ́tù, Ọba Benin. Àtẹ̀jáde náà sọ pé wọ́n wá sí Ọ̀yọ́ nígbà tí ọ̀gbẹlẹ̀ ń bá Ilé Ifẹ̀ fínra, tí àwọn èèyàn sì ń ṣí kúrò níbẹ̀, tí wọ́n sì ń fi Ọ̀yọ́ ṣe ilé wọn. Pẹ̀lú àwọn àlàyé tó fi àjùlọ hàn yìí, èsì tí yóò ti Ifẹ̀ tàbí apá ibòmíràn nílẹ̀ Yorùbá wá ní ọ̀pọ̀ èèyàn tó ń dúró dè báyìí. Bàbá Mohbad
sọ̀rọ̀ sókè lórí fídíò Naira Marley tó gba orí ayélujára kan nípa ikú ọmọ rẹ̀. Gbajúgbajà olórin tàkasúfèé ní Azeez Fashola tí ọ̀pọ̀ mọ̀ sí Naira Marley ti ṣàlàyé pé àpò àsùnwọ̀n owó ní báńkì tó jẹ́ ti ìyá ìyàwó Mohbad ni olóògbé náà fi kọ́kọ́ ń gba owó iṣẹ́ rẹ̀ lọ́wọ́ òun. Naira Marley tún sísọ lójú ọ̀rọ̀ yìí nínú fídíò kan tó ṣe sórí ayélujára èyí tó fi ń wẹ ara rẹ̀ mọ́ nípa ikú ìlérí olúwa àlọ́ba tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mohbad tó di olóògbé lọ́dún méjì sẹ́yìn. Naira Marley ni Mohbad sọ fún òun pé òun ni àpò àsùnwọ̀n owó náà, àmọ́ àṣírí tú nígbà tó yá pé àkáǹtì náà kì í ṣe ti Mohbad. Ó ní àwọn ṣàwárí rẹ̀ pé ìyá Wùnmí tí í ṣe ìyá ìyàwó Mohbad ló ní àkáǹtì tí àwọn sanwó sí náà. Òun sì yarí pé òun kò ní sanwó sínú àpò àsùnwọ̀n òun náà mọ́. Naira Marley tẹ̀síwájú pé òun sọ fún Mohbad pé kó lọ sí àkáǹtì tiẹ̀ nílé ìfowópamọ́sí, inú rẹ̀ sì ni òun yóò máa san owó orin tó bá kọ lábẹ́ iléeṣẹ́ òun sí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Joseph Aloba ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá Mohbad ti sọ̀rọ̀ síta lórí fídíò tí Naira Marley gbé síta láti wẹ ara rẹ̀ mọ́ lórí ikú Mohbad. Bàbá Mohbad lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn BBC sọ̀rọ̀ ni Naira Marley ti ṣàlàyé fún òun ṣáájú lórí àpò àsùnwọ̀n owó ní báńkì tí Mohbad ń gba owó tó jẹ́ àjẹmọ́nú rẹ̀ náà sí. Ó tẹ̀síwájú pé ọ̀pọ̀ ohun tí Naira Marley sọ síta ló jẹ́ pé òun ti sọ síta ṣáájú lásìkò tí Mohbad di olóògbé lọ́dún 2023. Joseph Aloba nígbà tó ń sọ̀rọ̀ lórí owó Mohbad tí Naira Marley ní òun ṣetán láti fún àwọn mọ̀lẹ́bí, ó ní èyí kò kí ń ṣe ohun tó jẹ òun lógún lásìkò yìí. Ó ní owó gbígbà kọ́ ló wà ní ọkàn òun báyìí nítorí òun sì dúró lórí pé òun fẹ́ mọ ohun tó ṣekú pa ọmọ òun. Ó ní owó kọ́ ló kàn báyìí, abala ìkejì nìyẹn, ohun tó ṣokùnfà ikú Mohbad ló bá òun. Èyí ni òun béèrè lọ́wọ́ gbogbo èèyàn. Ó sàn kí òun máa ṣe iṣẹ́ òun lọ ju kí òun lọ gba owó lásìkò yìí. Kì í ṣe ọ̀rọ̀ owó ló bá òun nítorí owó máa tán. Ó di ìgbà tí òun bá mọ ohun tó pa ọmọ yìí àti bóyá lóòótọ́ ni pé ọmọ tó fi sílẹ̀ jẹ́ ti tòun ní àwọn tó lè sọ̀rọ̀ owó. Bàbá Mohbad ní ìdí tí òun fi ké sí ààrẹ Bọ́lá Tinubu pé kí wọ́n gba òun nìyí nítorí kò sí ìdájọ́ òdodo mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá Mohbad tún fèsì lórí àbá tí Naira Marley dá pé kí wọ́n kó àwọn èèyàn tó wà pẹ̀lú Mohbad ní àárín wákàtí 48 sí ikú rẹ̀. Aloba ni ó le fún òun láti gbé ìgbésẹ̀ yìí nítorí ọ̀pọ̀ nǹkan sì ṣókùnkùn sí òun lásìkò tí Mohbad jáde láyé. Ó ní kí òun tó dé sí ọgbà ilé ìwòsàn tí wọ́n gbé òkú Mohbad sí, wọ́n ti tún gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí. Báwo ni wọn yóò ṣe gbé òkú wọlé sí ilé ìgbókùpamọ́sí láàárín wákàtí méjì tó jáde láyé? Ó ní àwọn ọlọ́pàá kò sí nǹkan kan sí kí ni òun wá fẹ́ ṣe. Aloba wa rawọ́ ẹ̀bẹ̀ sí ẹnikẹ́ni tó bá lè ran òun lọ́wọ́ láti ṣe àwárí irú ikú tó pa Mohbad torí ìdílé òun àti àwọn ọmọ Nàìjíríà sì ń dúró de ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá láti mọ ohun pàtó tó ṣekú pa Mohbad. A rántí pé láìpẹ́ yìí ni Naira Marley ké sí àwọn èèyàn tó wà nídìí ìwádìí ikú gbajúmọ̀ olórin tàkasúfèé ní ìlérí olúwa àlọ́ba tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad pé kí wọ́n gbé ìgbésẹ̀ ọ̀tun lórí ìwádìí wọn. Naira Marley ní gbogbo àwọn èèyàn tó súnmọ́ Mohbad tó dágbére fáyé ní ọdún méjì sẹ́yìn ṣùgbọ́n tí ọ̀rọ̀ ikú rẹ̀ sì ń já rìnrìn nílẹ̀ lẹ́yìn tó kú ni kí wọ́n padà lọ nàwọ́ gan. Ọọ̀ni Okunade Sijuwade tó wàjà lọ́dún 10 kò kú o, ó wà láàrin wa. Ọba Ogunwusi ló sọ̀rọ̀ ọ̀hún jáde bẹ́ẹ̀. Ohun téèyàn bá ṣe nílé ayé, ipa tí èèyàn bá sì fi lélẹ̀ láwọn èèyàn ó máa sọ nípa rẹ̀. Tí èèyàn bá ṣe rere bó sì jẹ́ ìdàkejì náà ni ayé ó sọ nípa onítọ̀hún. Láìpẹ́ yìí ní ìlú Èkó mìtìtì fún ayẹyẹ ìrántí ọdún 10 tí ọba Okunade Sijuwade Ọọ̀ni Olúbùṣe kejì wàjà. Àwọn ọmọ ẹbí ará, àwọn lókọ yíká Nàìjíríà, olóṣèlú, orí adé àti àwọn akọ̀ròyìn ló péjú jọ síbi ayẹyẹ ìrántí náà. Lára wọn láti rí Ọọ̀ni Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, sẹ́nítọ̀ Gbẹ́ngà Daniel àti ọ̀gbẹ́ni ọjà ti Ìjẹ̀bú Òde dókítà Sànní Fọlọ́runṣọ́ Kúkú. Níbi ayẹyẹ náà sì ni ọ̀pọ̀ àwọn èèyàn láwùjọ tó bá àwọn akọ̀ròyìn BBC News Yorùbá sọ̀rọ̀ ti kọrin re kí ọba tó gbéṣẹ̀ ní ọdún 10 sẹ́yìn náà. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìrántí ọdún 10 náà, Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ṣàlàyé pé ọba Okunade Sijuwade kò kú rárá
torí ó sì wà ní àárín wa. Ọba Sijuwade kò kú, wọ́n sì wà ní àárín àwọn torí Ọọ̀ni kì í kú títí láéláé ni Ọọ̀ni máa ń wà. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún ọdún 10 tó dàbí àná. Ó kọ́kọ́ ṣe ìbà rẹ̀ nítorí iṣẹ́ ọwọ́ rẹ̀ tí ó ṣe náà làwọn rí yìí. Nígbà tí òun náà sọ̀rọ̀, ọ̀gbẹ́ni ọjà ti Ìjẹ̀bú Olóyè Sànní Fọlọ́runṣọ́ kúkú sọ pé ẹni tí kò bá mọ Ọba Sijuwade àmọ́ tó gbọ́ nípa rẹ̀ oyè yóò wu onítọ̀hún jẹ. Ọba Okunade Sijuwade ní ọ̀yàyà tó bá sì jẹ́ ọ̀rẹ́ èèyàn kò sí ohun tí kò ní fẹ́ mọ̀ nípa onítọ̀hún. Jacob Olúpọnà tí í ṣe ọ̀jọ̀gbọ́n nípa ìmọ̀ ẹ̀sìn nílẹ̀ adúláwọ̀ Áfíríkà náà sọ pé Ọba Okunade Sijuwade bá ọlá ní ilé ni tó sì fi hàn gbogbo èèyàn pé iyì wà nínú kí èèyàn jẹ ọba. Sẹ́nitọ̀ Gbẹ́ngà Daniel ní tiẹ̀ ní nígbà ayé Ọba Okunade Sijuwade ìlú ń lọ síwájú, gbogbo ohun tó sì ń fa wàhálà lásìkò náà ló kásẹ̀ ńlẹ̀. Lẹ́yìn ọdún 10 tó ti papòdà, àwọn iṣẹ́ tí kábíyèsí náà fi lélẹ̀ sì dúró ṣinṣin. Bákan náà ni ọ̀jọ̀gbọ́n Ọládàpọ̀ Afọlábí tí í ṣe olórí òṣìṣẹ́ ọba tẹ́lẹ̀ nílẹ̀ Nàìjíríà sọ pé Ọba Sijuwade jẹ́ bàbá dáadáa sí òun. Bàbá fúnra wọn ló jẹ́ kí òun mọ̀ pé àwọn gbọ́dọ̀ mú ọ̀rọ̀ Yorùbá ní ọ̀kúnkúndùn láti rí i pé Yorùbá kò gbẹ̀yìn rárá bó ti wù kó mọ̀. Ó mà ṣe o, àwọn adigunjalè ṣèkọlù sí Lil Kesh, olórin tàkasúfèé, wọ́n gún lọ́bẹ lọ́rùn, jí ẹ̀ṣọ́ ara olówó iyebíye sálọ. Ìyá olórin tàkasúfèé Kẹ́ṣìnrò Ọlọ́ládé, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Lil Kesh, ní orí ti kó yọ lọ́wọ́ ìkọlù àwọn adigunjalè nípínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn adigunjalè yìí gún Lil Kesh lọ́bẹ lọ́rùn lásìkò ìkọlù náà. Bákan náà ni àwọn adigunjalè yìí tó jí ọ̀pọ̀ ẹ̀ṣọ́ ara tó wà lọ́rùn olórin náà sálọ. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lọ́jọ́rú Wednesday 20 oṣù kẹjọ ọdún 2025 nípínlẹ̀ Èkó. Kété tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ni wọ́n gbé Lil Kesh lọ sí ọgbà ilé ìwòsàn níbi tí àwọn dókítà ti rán ojú ọgbẹ́ ọrùn rẹ̀. Ohun tó ṣokùnfà ìkọlù yìí ni kò tí ì hàn sí ẹnikẹ́ni báyìí. Lil Kesh àti iléeṣẹ́ orin rẹ̀ kò sọ ohunkóhun nípa ìṣẹ̀lẹ̀ náà. Àwòrán Lil Kesh bó ṣe farapa ló ti gba orí ayélujára kan. Ẹni ọdún 26 tí ó di olókìkí pẹ̀lú orin rẹ̀ soke ní ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ti bọ́ sórí ayélujára láti gbàdúrà fún lórí ìṣẹ̀lẹ̀ náà. Èyí kò yọ àwọn akẹgbẹ́ rẹ̀ sílẹ̀ tí àwọn náà sì ti bẹ̀rẹ̀ láti máa kàn sí olórin tàkasúfèé náà láti béèrè àlàáfíà rẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ní iléeṣẹ́ ọlọ́pàá ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ láti ṣàwárí àwọn adigunjalè ọ̀hún. Hundeyin wá fi dá àwọn aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò fi àtẹ̀jáde síta láìpẹ́ lórí ìkọlù tó wáyé sí Lil Kesh láti ọwọ́ àwọn adigunjalè. Kẹ́ṣìnrò Ọlọ́ládé ni wọ́n bí ní ọjọ́ 7 oṣù kẹta ọdún 1999. Ó jẹ́ olórin tó di ìlú mọ̀ọ́ká lẹ́yìn tó gbé orin soke síta lọ́dún 2014. Agbègbè Bariga ni wọ́n ti bí Lil Kesh nípínlẹ̀ Èkó. Ó lọ sí ilé ẹ̀kọ́ Stockbridge College fún ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama kó tó mórílé fásitì Èkó. Ó kẹ́kọ̀ọ́ gboyè nínú linguistics kó tó tún ka ìwé ní mass communications ní National Open University. Ọdún 2012 ni Lil Kesh bẹ̀rẹ̀ orin kíkọ tó sì kọ orin pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká mi bíi Davido, Ọlámídé àti Burna Boy. Ọ̀pọ̀ àmì ẹ̀yẹ ni Lil Kesh ti gbà pẹ̀lú àwọn orin rẹ̀. Àṣírí tú o, àwọn afurasí agbésùnmọ̀mí tó ṣèkọlù sí ṣọ́ọ̀ṣì ìlú Ọ̀wọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ agbésùnmọ̀mí Al-Shaba, Àjọ Otẹlẹmuyẹ DSS ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Iléeṣẹ́ Àjọ Otẹlẹmuyẹ Nàìjíríà DSS ti ké sí ilé ẹjọ́ gíga ìlú Àbújá kó kọ bẹ́ẹ̀lì àwọn afurasí 5 tó ń jẹ́jọ́ ẹ̀sùn ìfẹ̀míṣòfò tó wáyé nílé ìjọsìn kátólíìkì kan nílùú Ọ̀wọ̀, ìpínlẹ̀ Ondo lọ́dún 2022. Nínú àtakò àjọ DSS sí bẹ́ẹ̀lì tí àwọn afurasí náà béèrè fún, àjọ DSS ní àwọn afurasí ọ̀hún ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ agbésùnmọ̀mí Al-Shaba, wọ́n sì lè sá lọ tí wọ́n bá gba béèlì wọn. Orúkọ àwọn afurasí náà ni Idris Abdulmalik Omiaza, Alkosim Idris, Jamiu Abdulmalik, Abdulhalim Idris àti Mọ̀mọ́ Otuo Abubakar tí ọjọ́ orí wọn jẹ́ láti 20 ọdún sí ọdún 17. Ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022 ni àwọn afurasí náà ṣèkọlù sílé ìjọsìn St Francis Xavier Catholic Church tó wà ní àdúgbò Ọwálùwà nílùú Ọ̀wọ̀. Ọjọ́ 11 oṣù kẹjọ tí a wà yìí ni wọ́n kọ́kọ́ fojú ba ilé ẹjọ́
ìlú Àbújá lórí ẹ̀sùn ìgbésùnmọ̀mí pẹ̀lú nọ́mbà FHC ABJ CR 301/2025. Àjọ DSS ní fífún wọn ní bẹ́ẹ̀lì yóò ṣàkóbá fún ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́, yóò sì fi ẹ̀mí àwọn tó jẹ́rìí takò wọ́n nílé ẹjọ́ sínú ewu. Gẹ́gẹ́ bí àjọ DSS ṣe wí, àǹfààní wà fún wọn láti sálọ tí wọ́n bá fún wọn ní bẹ́ẹ̀lì látàrí ìbáṣepọ̀ wọn pẹ̀lú ẹgbẹ́ agbésùnmọ̀mí Al-Shaba. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn tí wọ́n jọ lọ́wọ́ nínú ìkọlù náà ti sálọ, bẹ́ẹ̀ ni wọ́n ń bójú tó ìgbẹ́jọ́ yìí tímọ́tímọ́ tí wọ́n sì ti múra láti yọ àwọn olùjẹ́jọ́ kúrò ní àhámọ́ tí wọ́n wà. Àjọ Otẹlẹmuyẹ ọ̀hún sọ síwájú sí pé àwọn akẹgbẹ́ wọn náà múra láti dúnkokò mọ́ àwọn ẹlẹ́rìí lọ́nà àti dojú ẹjọ́ ọ̀hún bolẹ̀. Àjọ DSS sọ pé àwọn ẹlẹ́rìí wọn ti sọ pé ẹ̀rù ń bà wọ́n pé àwọn akẹgbẹ́ àwọn afurasí lè ṣèkọlù sí àwọn kò sì ní yọjú sílé ẹjọ́ àyàfi tí a bá fi ọkàn wọn balẹ̀ pé kò ní sí ewu kankan fún wọn. Àwọn ti ṣetán láti rí i pé ìgbẹ́jọ́ yìí kò fi àkókò ṣòfò lórí ẹ̀sùn tí àwọn fi kàn wọ́n. Ẹ̀wẹ̀, àwọn afurasí kò tí ì fi ẹ̀rí kankan kalẹ̀ láti fi hàn pé wọ́n ní onídùúró. Àjọ DSS ní yóò ṣe àǹfààní fún ìdájọ́ òdodo àtàwọn ẹlẹ́rìí ìjọba láti má fún àwọn afurasí ní bẹ́ẹ̀lì kankan. Agbẹjọ́rò àwọn afurasí ọ̀hún Abdullahi Muhammad sọ fún ilé ẹjọ́ pé láti ọdún 2022 tí ọwọ́ òfin ti tẹ àwọn oníbàárà òun ni wọ́n ti wà ní àhámọ́. Nítorí náà àkókò ti tó kí ilé ẹjọ́ fún wọn ní bẹ́ẹ̀lì láti máa gba ilé wọn wá sí ilé ẹjọ́ fún ìgbẹ́jọ́ náà. Ó ní àwọn oníbàárà òun ti ṣetán láti fa àwọn onídùúró kalẹ̀ láti fi hàn pé wọn kò ní na pápá bora tí ilé ẹjọ́ náà bá fún wọn ní bẹ́ẹ̀lì. Ṣùgbọ́n agbẹjọ́rò ìjọba Callistus Eze kọ̀ jálẹ̀ pé ilé ẹjọ́ kò gbọdọ̀ gba bẹ́ẹ̀lì wọn. Lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò méjèèjì, adájọ́ sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2025 láti pinnu lórí bẹ́ẹ̀lì tí wọ́n ń béèrè fún. Ẹ̀wẹ̀, agbẹjọ́rò ìjọba tún rọ ilé ẹjọ́ pé kó má fi orúkọ gbogbo àwọn ẹlẹ́rìí ọ̀hún sínú àwọn ìwé ẹjọ́ náà tí ọ̀pọ̀ èèyàn láǹfààní láti rí lọ́nà àti dáàbò bò wọ́n. Adájọ́ ti gba ìbéèrè náà wọlé. A ó rántí pé ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022 ní àwọn afurasí náà ṣèkọlù sí ilé ìjọsìn St Francis Xavier Catholic Church tó wà ní àdúgbò Ọwálùwà nílùú Ọ̀wọ̀, níbi tí ẹ̀mí èèyàn tó lé ní 40 ti sọnù tí ọ̀pọ̀ àwọn míì sì farapa yànnàyànnà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè, yóò sì dára fún yín.